àwọn olùgbé agbègbè kan ní ìlú Ìfọ̀ṣun rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba. Àwọn olùgbé agbègbè Fìwàsáyé, Òkèkèrè, Àṣeyọrí, Ògoolúwa àti Òkè Àánúolúwapọ̀ ní ìlú Ìfọ̀ṣun ní ìjọba ìbílẹ̀ Òròlú rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí ọlọ́lá jùlọ Sínátọ̀ Adémọ́lá Nurudeen Adeleke Jackson látàrí àrágbáyàmú òjò tó rọ̀ ní alẹ́ ọjọ́ Ajé ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2025 tí omi sì gba ojú ọ̀nà tí ó so àwọn agbègbè wọ̀nyí papọ̀ tí ó sì lùjà sí inú ìgboro ìlú Ìfọ̀ṣun ló ti dènà rìnkèrindò àwọn èèyàn, alùpùpù àti mọ́tò. Àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama wọn ò láǹfààní láti kọjá sí iléèwé wọn látàrí wípé ọ̀nà míì tí wọ́n tún lè gbà gan-an ni yóò tún ná wọn ní owó àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà síwájú kí wọ́n tó lè dé ẹnu ẹ̀kọ́ wọn. Gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè náà tí wọ́n bá wa sọ̀rọ̀ ṣe sọ, ìyáàfin Oyèdépò Latifat, ọmọọba Kamaldeen Oyèdọ̀tun, Alhaji Lawal Nurain Adéyẹmọ Moshood àti alàgbà Rahim Nurain wọ́n béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ìjọba tí wọ́n sì ṣàlàyé wípé síwájú kí omíyalé yìí tó dé ni àwọn ti béèrè ìrànlọ́wọ́ ìjọba lórí ẹ̀rọ amúnáwá eléyìí tó pín iná káàkiri agbègbè náà tí ó ti dẹnu kọlẹ̀ láti bí ọdún kan sẹ́yìn. Wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan tí àwọn ti ṣe tí àwọn sì ti ná ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ní àwọn amójú ẹ̀rọ iná náà sọ wípé kí àwọn gba ẹ̀rọ amúnáwá tuntun míì òun ló lè kó o já. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Sínátọ̀ Adémọ́lá Nurudeen Adeleke. Ojú ọ̀nà wọ̀ ọ̀dà o, kò sí iná kò tó sójú ọ̀nà, ẹ dákun ẹ bá bẹ̀ àwọn ìjọba kí wọ́n ràn án lọ́wọ́ o. Orúkọ mi ni ọmọọba Kamaldeen Oyèdọ̀tun. Ọ̀nà yìí kọjá pé ntẹ́ ẹ̀ lè sọ pé ẹ̀ lè fọ́ ọ̀rọ̀ dànù, àdúgbò yìí omi ti fẹ́ gbé alọ́ tán bẹ́ẹ̀ o, kọ́lọ̀ mọ́jọ omi ó gbé alọ́ tán o. Àmọ́ ọ̀rọ̀ ìjọba wa nípínlẹ̀ Ọ̀ṣun kẹ́ẹ́dàkùn kẹ́ẹ́ bá síjú àánú wà níbi odò Fìwàsáyé, Òkèkèrè, Òkè Àṣeyọrí street, kẹ́ẹ́dàkùn kẹ́ẹ́ bá wa ṣe omi ò ní gbé wọn lọ, omi ò ní lágbára Ọlọ́run iwájú lọ́pẹ́ ibi tí wọ́n máa rí sí o. Orúkọ mi ni Adéyẹmọ Moshood Ayémojúbà. A fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Ọ̀ṣun state ní community tí a wà yìí, community 5 ní àdúgbò wa níbà yìí tí ó dẹ kẹnu ta pọ̀ gan. So àwọn nǹkan tó ń jẹ wá níyà, iná ń jẹ wá níyà, ọ̀nà ń jẹ wá níyà. Àkọ́kọ́ nǹkan tó kọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ wá níyà iná ni. Transformer wa ó jóná, ó blow ni ó jóná láàkọ́, àná 3 million plus sí nígbà yẹn. Orúkọ mi ni Alhaji Lawal Nurain Oríyọmí tí mo jẹ́ ọ̀kan lára Fìwàsáyé lára community 5 tí à ń pariwo fún ìjọba kí wọ́n ṣàánú wa lérí gbogbo ohun tí a fẹ́ pẹ̀lú wọn. Ohun tí a fẹ́ lọ́dọ̀ ìjọba ká sọ máa ṣe ni pé a fẹ́ ọ̀nà ẹwọ gbogbo ọ̀nà wa ó dárí bó ti bàjẹ́ yẹn a fẹ́ ọ̀nà dẹ́. Secondly ni pé community 5 àní iná ń fìyà jẹ láti bí èyí à sẹ́yìn báyìí. Ipa tí àwọn community kó lérí ká níná ládùúgbò yìí ní community 5 yìí a ti ṣe transformer wa a ti ṣe bí ẹ̀ẹ̀mejì tí ò work. Àkọ́kọ́ dá sí aná bíi 3 million plus, ẹlẹ́ẹ̀kejì a tún ná bíi millions náà lánàá ẹlẹ́ẹ̀kejì náà. A bẹ̀ ìjọba kí wọ́n ṣàánú wa lérí ọ̀nà yìí, kí wọ́n ṣàánú wa lérí ọ̀nà wa yìí. Gbogbo àwọn ọmọléèwé pátá yẹn wọ́n ń dààmú ni. Fúnra wa a ti tún ọ̀nà ṣe túnṣe a ti gírèdè a dẹ̀ ní supporters kankan. Àfi kí ìjọba kí wọ́n ṣàánú wa lérí ẹ̀ kọ́nà wa yìí kí wọ́n bá ṣe kó dáadáa dẹ̀ kó dẹ̀ fún wa ní iná kárí iná lò. Lóòótọ́ a ti pariwo fún ìjọba tipẹ́tipẹ́, a ti kọ lẹ́tà àti lọ rí àwọn tó yẹ ká rí, ṣùgbọ́n a ti rí kí ìgbésẹ̀ kankan wáyé lórí ojú ọ̀nà wa yìí. Nǹkan méjì ló ń jẹ wá ń yà ládùúgbò yìí. Ẹ wo ojú ọ̀nà, gbogbo àwọn ọmọ skul ló ti wọlé skul báyìí, wọn ò rójú ọ̀nà gbà kọjá.
wọ́n á ṣe lọ máa gba wọ́n á máa wá alternative síbòmí alternative yẹn rẹ̀ lélẹ́yìí kan tó dé ibi tí wọ́n ń lọ kí sọmọ skul nìkan o àti tó lọ ibi iṣẹ́ kan tó débi tán lọ máa gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí lábẹ́ wákàtí méjì wákàtí kan àbọ̀ so ẹ dákun tó rọ Ọlọ́run ìjọba arawọ́ ẹ̀bẹ̀ sí yín bí ẹ ṣe ń ṣe ní gbogbo àwọn others local government ẹ̀ ń ṣàánú wọn tá à ń rí tinú wọn ń dùn ẹ jẹ́ káwa náà ẹ jẹ́ kí inú tiwa náà dùn èrè jẹ́ ìjọba tiwa tó ń kán sí àwọn yòókù lẹ́nu kó kán sí àwa náà lẹ́nu ń bíbà kò sí ọ̀nà tó jágere community 5 ní ọ̀nà yìí ló líkì wá papọ̀ ọ̀nà yìí ó líkì community 5 papọ̀ a rí Ìfìwàsáyé community a rí Òkèkèrè community Àṣeyọrí community Àánú Olúwapọ̀ community Ògoolúwa community 5 ní ọ̀nà yìí ló líkì papọ̀ Ìfìwàsáyé community ẹ dákun torí Ọlọ́run arawọ́ ẹ̀bẹ̀ síjọba kan wá bá wa ṣàtúnṣe lórí ojú ọ̀nà yìí ní ọ̀nà míì ọ̀nà yìí náà ló lékì community 5 papọ̀ ẹ wo àwọn èèyàn àwọn ìyá wa omi yìí ó tún ti fà ní ó kún jù báyìí lọ tẹ́lẹ̀ arawọ́ ẹ̀bẹ̀ síjọba kan ṣàánú wa kan wá bá wa ṣe ọ̀nà ibi tá a wà yìí ó ní ìdí bíríìjì ńlá so ẹ dákun torí Ọlọ́run ìjọba arawọ́ ẹ̀bẹ̀ sí yín ẹ ṣàánú wa ládùúgbò yìí à ń sọ́fà gan ẹlẹ́ẹ̀kejì ní iná transformer wa ó ti laná adá 3 million plus àfiṣe ó lò bí oṣù méjì ó tún paná àtúndàbí 1 million plus àtúnfiṣe kò sí ẹwà gbọ́mọ́ rárá so ara wẹ̀bẹ̀ síjọba kan fún wa ní transformer tuntun tó jẹ́ bí 500 kV torí lè tó wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 200 kV ni company ló ń lórí transformer bẹ́ẹ̀ yẹn 200 kV ó kéré púpọ̀ àdúgbò wa yìí ó kẹnu community 5 transformer 200 kV ẹ̀rí pé ó kéré púpọ̀ jù inú òkun la wà láti bí odidi bí ọdún kan